ọ̀pá-lámbá ń wájú kùmọ̀ lẹ́yìn ọrùn ṣé bójú ti rí rèé tá a fi jobi lọ́jà Ẹdẹ o. ẹgbà ni ẹ làjà èèyàn márùndínlógójì gbẹ́mìí-mì ńbàdàn. l'Anambra èèyàn mẹ́tàlélógójì ló kú. l'Àbújá 12 ni wọ́n ti ṣàwárí ẹ̀pọ̀ kú. wọ́n ní àwọn kan ń bẹ ní bákúbálà. ẹgbà ni ẹ làjà nítorí ìrẹsì àti jẹ àti mu ń ló gbẹ̀mí àwọn èèyàn wọ̀nyí. ń ṣe ni wọ́n tẹ̀ wọ́n pa. tí àwọn ọmọ wẹ́wẹ́ tó kú ńbàdàn la ṣe ń wí kó tóó di pé t'Anambra tún jẹyọ t'Àbújá tún dé. kí lọ̀nà àbáyọ sí ṣòro wa? ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́lé tí ń bá wa fínra nílẹ̀ yìí ṣé n tí yóò dálẹ̀ ṣe ipá ìjọba àti àwọn èèyàn ìlú yóò sì kábí ní Nàìjíríà. àbájọ tá a fi ń pariwo ṣùgbọ́n igbe àtàríwò àwọn mẹ̀kúnnù etí àwọn wo ló dé? ẹ farabalẹ̀ dáadáa láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin ká wo ta ni ń tẹ nìkan jẹ. irọ́ ń parọ́ fúnrọ́. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. ẹ farabalẹ̀ láti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn látẹnu Rẹ̀mí Elégbèdé fún ìkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV. èèyàn mẹ́wàá míì tún gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nítorí oúnjẹ nílùú Àbújá. àṣé lóòótọ́ ni wípé ẹni tẹ́bí bá ń pa kì í gbọ́rọ̀, kódà irú wọn kì í gbóhunkóhun rárá. ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ti wá pakasọ, ó ti dórí góńgó, ó ti tó ohun tá a péjọ tá a pérò lé lórí. ìṣẹ́ àtòṣì ń peléke sí i, kálukú ló ń wá ohun tí wọn yóò jẹ. kódà wọn ò kó ohunkóhun síbẹ̀, ìjọba wa ń dáṣà kò kàn mí, wọ́n ń hu ìwà bámúbámú ni mo yó, wọ́n kọtí ọ̀gbọ́n bíi pé wọn ò sí nílùú. wọ́n ń fi gbogbo ẹ̀gún ọmọ lágídí. ó ṣeni láàánú wípé ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò dànù lójoojúmọ́ nítorí àtijẹ àtimu. ìṣẹ̀lẹ̀ aburú tó wáyé kọjá lọ nílùú Ìbàdàn lọ́jọ́rú ọjọ́ 18 oṣù kejìlá là ń sọ, tó sì wà nílẹ̀ tí èkuru ọ̀rọ̀ náà ò tí ì tán láwo kó tó wáá di wípé ìmíì tún ṣẹyọ. àwọn mọ̀lẹ́bí àti òbí àwọn ọmọ tẹ́mi wọn sọnù sínú ìṣẹ̀lẹ̀ làlúrí tó wáyé nílùú Ìbàdàn wà nínú ipò ìbànújẹ́ níbi tí wọ́n ti ń rọ̀ wọ́n léjìká mú. ṣé ti ẹni tó nọmọ méjì tó pàdánù méjèèjì síbi ìṣẹ̀lẹ̀ aburú yìí la fẹ́ sọ, àbí ẹni tó ní mẹ́ta tí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta bá ìṣẹ̀lẹ̀ làlúrí yìí lọ, àbẹ́yìí tí ọmọ ẹ̀ wà ní bákúbáyè nílé ìwòsàn? ṣóhun la fẹ́ sọ, nítorí àti jẹun náà ni léyìí tó mú gbogbo àgbáyé kárí bọnú tí wọ́n káwọ́ bọ̀tán lórí bí àwọn tí wọ́n jẹ́ ògo àti ìràwọ̀ ńlá tí yóò gbé ògo orílẹ̀-èdè yìí ga lọ́jọ́ iwájú ṣàdédé kàn ń wọ̀kùn lọ́sàn-án gan, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ń di ẹ̀bi ọ̀rọ̀ náà ru àwọn tó ṣe àgbékalẹ̀ ètò yìí pé ìpéǹpéjú ló yẹ kí wọ́n ṣe àlàáfíà, pé kò yẹ kí wọ́n pariwo ayẹyẹ náà tó bẹ́ẹ̀ lórí ẹ̀rọ rédíò torí pé wọ́n mọ ohun tó wà nílùú. ṣùgbọ́n àwọn mìíràn ń sọ wípé inú rẹ̀ àti àánú àwọn èèyàn yìí, pàápàá àwọn ògo wẹrẹ, ló ń ṣe àwọn tó gbé ètò yìí kalẹ̀, àti wípé ìgbà àkọ́kọ́ rú ètò yìí kọ́ rèé. ṣùgbọ́n ṣá o, ọjọ́ ibú ò lẹ́dà, àbí àwọn tí wọ́n gbọ́kùkù òjò tó daminú agbádànù ní ká bá wí. bẹ́ẹ̀ ẹ̀bi wọn kọ́, kò sẹ́bi lọ́wọ́ ẹni tó jàmàlà tí ò ṣánwọ̀, ẹni fẹ̀gúsí ṣe nọ́mọ̀ ní ẹjẹ́ á bá wí. àwọn ìjọba wa tó so ohun gbogbo dọ̀wọ́n gógó pẹ̀lú àwọn ìlànà oríṣiríṣi tí ohun gbogbo di ọ̀wọ́n gógó bíi ìwìn eégún, ìṣẹ́, ìyà àti ebi wá gbayé kan, kálukú ń pàfọ̀ nínú ìṣẹ́. ṣiṣẹ́ dàbí ọ̀lẹ, ta ni yóò gbọ́ oúnjẹ ọ̀fẹ́ tí kò ní tara ṣàṣà lọ? ìyà ọ̀hún ti wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tí ẹ̀mí àwọn èèyàn kò tiẹ̀ jẹ́ nǹkan lójú wọn mọ́, torí bí kì í bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kírú ìṣẹ̀lẹ̀ àtẹra ẹni pa nítorí oúnjẹ míì tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí mọ́. kò tí ì pé ọ̀sẹ̀ kan tírú ìṣẹ̀lẹ̀ aburú báyìí wáyé nílùú Ìbàdàn ní míì mà tún ṣẹlẹ̀ níbi tí ẹ̀mí èèyàn mẹ́wàá míì tún ti bọ́. àwọn èèyàn mẹ́wàá mìíràn wọ́n mà tún jáláìsí níbi ètò kan tí wọ́n ti pín oúnjẹ fún àwọn èèyàn nílé ìjọsìn ìjọ àgùdà Holy Trinity Catholic Church tó wà ní Maitama nílùú Àbújá. ọjọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kejìlá ní èyí wáyé. àtẹ̀jáde kan láti ọwọ́ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá, SP Josephine Adé, sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní nǹkan bíi aago 6:30 òwúrọ̀, lákòókò tí àwọn ọ̀pọ̀ èrò tó lé ní 1000 kan kórajọpọ̀ láti gba àwọn ohun tẹnu ń jẹ gẹ́gẹ́ bí ohun ìtura tí wọ́n ṣètò fún àwọn
tí wọn ò rọ́wọ́ họrí tó láwùjọ àti àwọn arúgbó pé kí wọ́n róhun fi gbé ẹ̀mí àtara ró ní àkókò tí nǹkan làgìbọ̀tàn lórílẹ̀‐èdè yìí ní ẹ̀mí àwọn èèyàn 10 ti bọ́ tó fi mú àwọn ọmọdé 4 tí àwọn èèyàn 8 mìíràn sì farapa. Ìfarapa ọ̀hún làgìbọ̀tàn gidi. Iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti àwọn àpapọ̀ àwọn ikọ̀ agbófinró ti láǹfààní láti lé àwọn èrò tó sì lé ní 1000 kan tí wọ́n dúró síbẹ̀ lẹ́yìn tí ẹ̀mí èèyàn 10 ti bọ́ kúrò níbi tí ètò náà ti ń wáyé. Ìṣẹ̀lẹ̀ burúkú ńlá gbà lèyí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bó ṣe sọ ọ́ di mímọ̀ pé kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá CP Ọlátúnjí Dísù ti lọ ṣàbẹ̀wò sílé ìwòsàn níbi tí àwọn tó farapa náà wà láti lọ ṣètò àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fún wọn kí wọ́n lè rí ìtọ́jú tó péye gbà. Bákan náà ló bá àwọn mọ̀lẹ́bí àwọn tó jáláìsí náà kẹ́dùn. Bákan náà ó tún kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ẹgbẹ́ òjẹ́gbẹ́ ẹnikẹ́ni tó bá ń gbèrò láti ṣe ayẹyẹ tàbí àpèjẹ ọlọ́pọ̀ èrò báyìí àti àwọn ètò ẹlẹ́yinjú àánú tí yóò mú ọ̀pọ̀ èrò kórajọpọ̀ pé wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ó ní èyí ṣe pàtàkì kí iléeṣẹ́ ọlọ́pàá lè gbé ìgbésẹ̀ tó yẹ fún ààbò àwọn èèyàn àti láti dẹ́kun àwọn àjálù ibi tó ń wáyé. Bó tilẹ̀ jẹ́ wípé lórí ti ìṣẹ̀lẹ̀ ibi tó wáyé nílùú Ìbàdàn náà níbi tí àwọn èèyàn 25 ti gbèkúrújẹ lọ́wọ́ ẹbọra tó fi mọ́ àwọn ògo wẹrẹ tó pọ̀jù nínú àwọn tí wọ́n jáláìsí ọ̀hún, Ààrẹ Bọ́lá Tinubu ti sọ̀rọ̀. Ààrẹ ní ohun tó ṣẹlẹ̀ yìí bani nínú jẹ́ púpọ̀ nítorí ìdí èyí ó pàṣẹ pé kí iṣẹ́ ìwádìí bẹ̀rẹ̀ ní kíákíá lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń gbé ọ̀rọ̀ kò yẹnu wípé ìlànà ọ̀hún èyí tí ìṣàkóso rẹ̀ gbé kalẹ̀ mú ara ní àwọn èèyàn, bákan náà ló ṣokùnfà bí ebi, ìyà àti ìṣẹ́ ṣe ń lékenkà sí lórílẹ̀‐èdè yìí. Ó ní eléyìí irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ó ní nítorí gbogbo ìlànà tí ìṣàkóso rẹ̀ gbé kalẹ̀ ló jẹ́ èyí tó túbọ̀ mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà túbọ̀ gbé pẹ́lí. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà fi síta lọ́jọ́rú sọ di mímọ̀ pé Tinubu sọ wípé ó ṣe pàtàkì láti fìdí ẹ̀ múlẹ̀ bóyá àìlákàsí tàbí nǹkan àfinúfíndọ̀ṣe wà lára àwọn nǹkan tó lọ́wọ́ nínú àjálù burúkú náà. Ẹ̀wẹ̀, ààrẹ tún ní òun rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé gbogbo ìgbésẹ̀ tó yẹ láti dènà irú àjálù bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Lára àwọn ìgbésẹ̀ tí ààrẹ là kalẹ̀ wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé lórí ọ̀rọ̀ náà ni wípé ṣíṣe àgbéyẹ̀wò gbogbo àwọn ìlànà tó rọ̀ mọ́ ṣíṣe ayẹyẹ ní gbangba wálíà àti rírí dájú pé àwọn tó ń ṣe ayẹyẹ tẹ̀lé àwọn ìlànà ètò ààbò àti ìpamọ́ tó yẹ níbi ayẹyẹ wọn. Ìṣẹ̀lẹ̀ làlúrí tó tún mú ẹ̀mí ẹni 10 mìíràn lọ lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ 21 oṣù kejìlá ló wáyé nílùú Àbújá níbi ètò kan tí ilé ìjọsìn Àgùdà Holy Trinity Catholic Church tó wà ní Maitama nílùú Àbújá pé àwọn èèyàn láti wá gba àwọn nǹkan tí ẹnu ń jẹ gẹ́gẹ́ bí ohun ìtura tí ilé ìjọsìn náà ṣètò fún àwọn tí wọ́n jẹ́ èèyàn àti pàápàá àti àwọn arúgbó. Níbi ètò náà ni àwọn èèyàn ti tẹra wọn pa níbi tí wọ́n ti ń gbìyànjú láti rí wípé àwọn náà rí nǹkan gbà lọ sílé láti lọ fún mọ̀lẹ́bí wọn jẹ. Àwọn ilé ìjọsìn ọ̀hún ni wọ́n kábàámọ̀ púpọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí pípé bí àwọn ṣe ń gbìyànjú tí àwọn sì ń sapá láti lè rí wípé àwọn èèyàn yó wọ́n sì fi ayọ̀ àti ìdùnnú ṣọdún. Ó ṣeni láàánú wípé síbẹ̀ ẹ̀mí èèyàn túbọ̀ níbi ètò ẹlẹ́yinjú àánú ọ̀hún tí wọ́n gbé kalẹ̀. Ọ̀pọ̀ àwọn tó wá síbi ètò náà ló jẹ́ àwọn tí wọ́n jẹ́ olùgbé Mpape, abúlé Gríṣì àti àwọn abúlé mìíràn tó súnmọ́ ìtòsí ibi tí ètò náà ti wáyé. Ṣùgbọ́n ó bani lọ́kàn jẹ́ pé èèyàn 10 tí wọ́n kúrò nínú ilé wọn pẹ̀lú èròǹgbà pé àwọn fẹ́ lọ gba nǹkan tí àwọn fẹ́ jẹ pẹ̀lú mọ̀lẹ́bí wọn ló padà dẹni ẹbọra èròǹgbà rere tí ilé ìjọsìn yìí ní tó fi pé àwọn èèyàn tó fi mọ́ àwọn arúgbó láti wá gba oúnjẹ. Irú èròǹgbà yìí náà ni olórí Naomi Ògúnwùsì Sílẹ̀kùnọlá tó jẹ́ aya Ọọ̀ni Ifẹ̀ tẹ́lẹ̀ rí ní tó fi ṣe àpèjẹ àjọyọ̀ ọdún fáwọn ọmọdé láti wá gba ẹ̀bùn léyìí tó jẹ́ pé ikú ló padà já sí fún ọ̀pọ̀ wọn. Ọ̀kan lára òbí àwọn ọmọ tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì níbi àpèjẹ tí olórí Ọọ̀ni Ilé Ifẹ̀ tẹ́lẹ̀ rí ọ̀hún náà pè sọ èròǹgbà rẹ̀ jáde.
pẹ̀lú omijé lójú ó jẹ́ kó di mímọ̀ wípé èrò ló tẹ àwọn ọmọ rẹ̀ méjèèjì mọ́lẹ̀ lásìkò tí wọ́n ń jàgùdù láti rí ẹ̀bùn ọdún gbà. Nínú ọ̀rọ̀ tó bá àwọn oníròyìn sọ, arábìnrin náà ṣàlàyé wípé orí rédíò ni àwọn ti gbọ́ ìkéde wípé olórí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ rí Naomi fẹ́ pín ẹgbẹ̀rún 5 náírà fáwọn èèyàn láti ṣe àmì ayẹyẹ òpin ọdún. Ìlépa àti ìjàkadì ìgbìyànjú láti gba ẹ̀bùn ọdún ló sì mú kí ó pàdánù àwọn ọmọ èyí tó ti ń rẹ̀ bọ̀ láti kékeré. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀kan nínú àwọn ọmọ méjèèjì náà ti padà sílé lẹ́yìn tí wọ́n gba ìtọ́jú, yàtọ̀ sí ìròyìn pòyẹnu táwọn kan ń gbé kiri wípé àwọn ọmọ méjèèjì náà ló jáde láyé, ṣùgbọ́n ìkejì ṣì wà níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ní ọ̀kan lára àwọn ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹlòmíì tí ó kó àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ síbi ètò náà ní láti Olódó ni òun ti wá sí Báṣọ̀run. Ó ní ohun tí òun gbọ́ yìí orí ẹ̀rọ rédíò bákan náà lòun ti gbọ́. Bákan náà ni ẹni tó jẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébáyọ̀ Lawal ó gbìyànjú àbẹ̀wò lọ sí ọ̀kan lára àwọn ilé ìwòsàn tí wọ́n kó àwọn èèyàn tó fi ara pa náà sí níbi ìṣẹ̀lẹ̀ náà. Ó ní orí rédíò ni òun ti gbọ́ wípé oúnjẹ ọ̀fẹ́ àti ẹ̀bùn ọdún wà fún àwọn ọmọ kéékèèké. Ó ní èyí ló mú kí òun tara ṣàṣà lọ síbi ètò náà. Bákan náà ló ṣàlàyé síwájú sí pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí òun kó lọ náà ni wọ́n tẹ̀ mọ́lẹ̀ lásìkò tí àwọn èèyàn ń kọlu ara wọn níbi tí wọ́n ti ń fẹ́ gba ẹ̀bùn ọdún. Ṣùgbọ́n ṣá, ohun tí a ò tí ì lè fi lélẹ̀ ni wípé bóyá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wà láyé kán sì wà láàyè wọn kò sẹ́ni tó yé, nítorí ọmọ kan ṣoṣo ni a rí pẹ̀lú. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ọmọ 25 ló kú níbi ìṣẹ̀lẹ̀ ibi yìí. Ṣùgbọ́n ohun tó ń ṣeni ní kàyéfì ni wípé ó ṣe wá jẹ́rú àkókò tí ọdún ń lọ sópin ní ogun àtẹ̀pa lọ́tún àtẹ̀pa lósì, ìrọ́gìrì títí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pa ṣe wá ń wáyé láwọn ibi gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí àtijẹ àtimu. Lára ojúwòye àti èrò pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn tí àwọn èèyàn mú jáde lórí ìròyìn yìí ni wípé kí àwọn èèyàn ní ẹ̀mí ìkíyèsára pàápàá láòkó ọdún yìí láti máa lọ sírú àwọn ètò pínpín oúnjẹ jíjẹ. Bákan náà kí wọ́n máa gbìyànjú láti bójútó àwọn ọmọ wọn tó bá nílò kí wọ́n mú ọmọ wọn lọ́wọ́. Ẹ láǹfààní láti fi ojú ìwòye yín àti èrò yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápò ń rú, ọdọọdún làgbààgbà ń rú, ọdọọdún làgbààgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo ilẹ̀ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé, ọmọ yín ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀. Ìfẹ́ tí ẹ ní ga mo more o, ìfẹ́ tí ẹ ní ga mo more. Ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi.
gbogbo yín la kí ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀ àánú ọlọ́run kò ní fi yín sílẹ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun gan ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti London ẹ̀yin ti Canada ẹ̀yin ti Germany gbogbo diaspora ẹ ṣeun gan. Bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ la kí gbogbo yín la kí láti Yorùbá Gidi gbogbo yín la kí o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. àṣebà ọba tó láyé o ìbà Olódùmarè ọba mi àríra àlá àbẹ̀sílù kiri bí àjèrè ọba tó dá wá sí o mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún Yorùbá Gidi máa ń dúpẹ́ o ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun. ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí a kì í yàn èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngọ́ ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀ àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ la kí gbogbo yín la kí láti Yorùbá Gidi gbogbo yín la kí o láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Bàbá kú ọdún màmá kú ọdún gbogbo ilẹ̀ la kí gbogbo yín la kí láti Yorùbá Gidi ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.